Hello, ẹ̀yin èèyàn mi. Hmm, ó mà ga pọ̀ o, ó mà ga pọ̀. Wọ́n mà ní nǹkan tá gbọ́ ní íńtánẹ́ẹ̀tì, wọ́n ní kábíyèsí pé kò pé ọkàn ò tí ì balẹ̀ àtàrà ẹ̀ ò tí ì balẹ̀ nípa secret staff tó ń lọ gbé. Kí ni ọ̀pá àṣẹ kábíyèsí? Wọ́n ní secret staff mú wọn wọnú chamber kábíyèsí, wọ́n lọ gbé. Ẹni tó gbé títí dèní wọn ò tí ì rí. Ó dẹ̀ pẹ̀lú àṣẹ ní kíní yẹn o. Ó dẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan tí Naomi fẹ́ ṣe ní bíbọ̀ Naomi tó ń sọ pé ó fẹ́ ṣe bí third moon àbí kíní kan moon. Wọ́n ní kò tíì ṣe àwọn sacrifice tó yẹ kó ṣe. But ó ti ṣe o, a gbọ́ pé ó ti ṣe gbogbo ẹ̀. Pé ṣùgbọ́n wọ́n ní kó padà wá ṣe mí kó tó wọlé. So àṣé òun náà fi ṣe ìjàmbá fún. Òun náà fi rán àwọn jàǹdùkú pé kán tún lọ kidnap ẹ̀. But unfortunately, Ọlọ́run ò gbà fún wọn. Ọlọ́run ò gbà fún wọn. So torí ẹ̀ náà ṣe rí Naomi. Wọn ò rí Naomi rí, wọn ò rí ṣe. So àwọn people yẹn, àṣé nǹkan tó ń fi torí ẹ̀ lọ bá Naomi ni. Nǹkan tó wà nínú paper tó jábọ́ lọ́wọ́ wọn. Wọ́n ní nǹkan tó wà nínú ẹ̀ ni pé wọ́n ní wọ́n rí paper yẹn pé wọ́n sọ pé ṣé ìwọ ló ní táwọn bá gbọ́ pé ó lọ ṣe ó lọ ṣe finishing sacrifice tó yẹ kó ṣe ní bíbọ̀ wọ́n ní ó fẹ́ padà sáàfin the last sacrifice yẹn pé wọ́n ò fẹ́ kó lọ ṣe pé torí ẹ̀ náà ṣe wá tán ru wàhálà wá bá tán fi ṣígun wá bá ní church pé church náà ti máa get ẹ̀. Ẹ tẹ́ wo Ọlọ́run, ẹ wo bí Ọlọ́run wa ṣe máa ń ṣiṣẹ́. Ó wá dijọ́ náà, ẹ̀mí mímọ́ ti sọ fún un pé má lọ sí church. Ó dẹ̀ wá nínú ilé tó ń gbàdúrà níjọ́ Sunday, wọ́n ló tilẹ̀kùn mọ́ rẹ̀. Torí mo sọ fún yín pé màá sọ the finishing ni èyí tí mo kọ́kọ́ ṣe yẹn. Pé Naomi o, pé nǹkan tó wà nínú paper tó jábọ́, ìyẹn náà fi mọ̀ pé ààfin ni náà ti rán àwọn jàǹdùkú yẹn wá bá Naomi ní church. Ṣé ẹ rójú ayé àbí ẹ̀ rí? Wọ́n ní kán tó dé kí kábíyèsí tó padà sí ilé kó tó padà kó padà sáàfin láti Àkúrẹ́ lọ sáàfin. Wọ́n ní ìkan nínú wọn ti nà pọ́pá bọ̀ ó ti sálọ. Táwa ni. So now bí mo ṣe sọ fún wa pé kábíyèsí wá gbé chessboard pé wọ́n fẹ́ búra. Bọ́n ṣe sọ pé wọ́n fẹ́ búra bí Naomi náà tún ṣe kéré mọ́ tó sálọ tó feré-gé tíyẹn náà sálọ. Ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ àṣírí ò ti tú? Ǹjẹ́ àwọn aṣebi Ọlọ́run ti fojú aṣebi hàn náà? Nípa ti secret staff tó ń sọ pé kíni. Báwo náà ṣe wọnú chamber kábíyèsí nǹkan tó ń bèèrè nìyẹn. Báwo náà ṣe wọnú chamber kábíyèsí tán fi gbé secret staff. Wọ́n ní ìyẹn gan ló tiẹ̀ ń pa ló jẹ́ kí kábíyèsí collapse ní nǹkan bó ṣe wà yìí. Wọ́n ní kábíyèsí collapse. Báwo la ṣe fẹ́ ṣe eléyìí sí? Wọ́n nígbà tán sọ fún kábíyèsí pé ṣé ó rí nǹkan tí ìyàwó púpọ̀ kó tó máa ń dálẹ̀. Ilé olórogún bó ṣe máa ń dá. Wọn ò fún èèyàn àlàáfíà ò kí ń wà. Wọn ò fún èèyàn lálàáfíà. Ṣé tó wá pé wọ́n ní bàbá kábíyèsí, wọ́n ní bàbá yẹn kìlọ̀ fún kábíyèsí. Bàbá rọ́pò. Wọ́n ní kábíyèsí nǹkan tó fẹ́ ṣe ìyàwó púpọ̀ ò da. Ó máa ń kóyàn ní àyà jẹ ni. Ó dẹ̀ máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀ ríru. Torí tí wàhálà wọn bá dé báyìí, ẹni fẹ́ ìyàwó méjì gan ó mọ nǹkan tó rójú ẹ̀ rí. Wọ́n ní bàbá kábíyèsí sọ fún kábíyèsí pé ó ṣáà rí pé tí ó bá jẹ́ màmá wọn tó ti ṣaláìsí, ṣé orí mi tóun kóbìnrin jọ pé má ṣe o, má ṣe o. Ó ní kábíyèsí ò rí, wọn ò gbọ́rọ̀ sí bàbá lẹ́nu. Pé ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ńsìn? If at all tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ṣé ẹ rí gbogbo pọ̀pọ̀ṣìnṣìn tó wà ńlẹ̀ yìí? Ṣé kò ì tí tó tí kábíyèsí
máa fi ìbínú release wọn àbí irú kí leléyìí torí bíbélì gan sọ fún wa ó ní tó bá jẹ́ pé ọwọ́ ọ̀tún ẹ ló fẹ́ mú ọ kọsẹ̀ ó ní tètè bẹ̀rẹ̀ sí ní gé kúrò kíákíákíá kó lè délé ògo o tó bá dẹ̀ jẹ́ pé ojú kẹ̀dẹ̀ rèé ojú kan wá pé ojú kòkòrò ló fẹ́ mú ẹ láti kọsẹ̀ pé tètè yọ ojú yẹn dànù ó sàn ju kéèyàn ní ojú kan wọnú ìjọba ọ̀run débi pé ó máa fojú méjèèjì wọnú iná bí bíbélì ṣe sọ fún wa nìyẹn tó gbogbo àwọn nǹkan tó bá fẹ́ mú wọn kọsẹ̀ tó fẹ́ mú wa ṣe àṣìṣe tó fẹ́ pààyàn olúwa máa wéèvù ẹ̀ náà ó ṣe wá jẹ́ pé àforí àforun àwọn obìnrin yìí wọ́n láwọn ò ní kúrò láàfin wọ́n ṣèkà fún yín wọ́n fẹ́ pa ẹ́ lọ́mọ wọ́n fẹ́ pa ẹ́ láya wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ wọ́n tún gbógun tì wọ́n fẹ́ pa àwọn fúnra rẹ̀ ṣé kábíyèsí wa ní ṣó ní ìsinmi báyìí kò sí ìsinmi náà eléyìí lágbára o staff ọ̀pá àṣẹ kábíyèsí that is a staff secret staff òun náà ń wá sí tó ní kábíyèsí ti collapse ọ̀pá àṣẹ iṣẹ́ staff tí kábíyèsí máa sábà mú dání tó bá jáde òun náà ń wá tó rí wọn ló lọ bá àwọn Fáṣíràn àwọn yẹn ní kábíyèsí gbọ́dọ̀ lọ wà ní ó gbọ́dọ̀ wà kó rí pé tí ò bá rí pé ó máa cost ẹ̀ ní a lot of money láti tútù dá padà wọ́n ní kán ju ọ̀pẹ̀lẹ̀ wọn lẹ̀ kán wá ẹni tó mú ancient staff wọ́n ní àwọn pípì yẹn wọ́n kọ̀ that is the problem tó tún wà lẹ́sìn wọ́n ní kí kábíyèsí wá kó rí torí nǹkan tójú wa lójú ń rí kẹ́tù máa wo àwọn ti ìbílẹ̀ kí ló dé tó lù ẹ̀ kúkú gba ọlọ́run gbọ́ kó mú wo tó wáyé pé tọ́lọ́run ni tí gbogbo ẹ̀ tí pé ìta ń ṣe tó wáyé pé torí Jésù ti kú fún wa ó ní gbogbo ẹ̀ṣẹ̀ wa pátápátá ó ti mú kúrò kí ló dé ìbọn ọlọ́run náà ní gbogbo wa ń sìn àtàwọn oníṣẹ̀ṣe àtọ́lọ́run gbogbo ẹ̀ àtàwọn mùsùlùmí gbogbo wa ọlọ́run yìí là ń ké pè ṣé ọlọ́run òróró tó yẹn náà nígbà tó jẹ́ pé àwọn èèyàn àwọn ẹni ibi yìí wọ́n fẹ́ pa kábíyèsí fún wa àwọn ẹni ibi yìí wọn ò tiẹ̀ fẹ́ gbálẹ̀ yọ wọ́n ṣe ń gé wọn lọ́wọ́ náà ń wọ òrùka kí ló dé tó yìí tí kábíyèsí sọ pé wíì tá à ń gbọ́ yìí awuyewuye yẹn ti pọ̀ jù tá à ń gbọ́ kí ló dé ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi pín kínní ilé bí kábíyèsí náà gbọ́ ọ tó bá pẹ́ kábíyèsí tiẹ̀ wọ̀dí tó bá pẹ́ a ní àǹfààní láti rí kábíyèsí lójúkorojú èèyàn máa kígbe sọ́pọ̀ ọlọ́run pé kí gbogbo èèyàn kàn ṣe prayer fún kábíyèsí kàn wá sáàfin kàn wá ṣe prayer ó torí wọ́n ti mọ̀ pé ìmọ́lẹ̀ ń bọ̀ nù ààfin náà pé ìmọ́lẹ̀ tí Naomi bá wọ bẹ́ẹ̀ pé ìmọ́lẹ̀ dé gbogbo àṣírí òkùnkùn kò ní bò mọ́ iná wọn máa jó gbogbo wọn ni wọ́n máa ferege àfihàn wọn kò ní lè gbà wọ́n dúró ẹni ìṣẹ́ wọ́n ti mọ̀ pé tí ìmọ́lẹ̀ bá dé pópòkùn máa paradà ni òun náà ṣe fẹ́ kí Naomi wá síbẹ̀ ẹ rí gbogbo ọ̀nà tó ń wá tó ń fẹ́ kí Naomi wá sí ààfin wọn náà ti mọ̀ pé Naomi pé kábíyèsí ń prepare full strong kíní ètò láti jẹ́ kí kábíyèsí wá láti jẹ́ kí Naomi wọlé ààfin wọ́n ní pàtí yẹn kẹjẹ gbórí ẹ̀ ó ń prepare gidi gan ẹ tún wo bọ́n tún ṣe lọ snake wọnú chamber kábíyèsí tó fi gbé that is secret staff iṣẹ́ staff ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yin èèyàn wa ẹ bá wa share kíní kẹ bá wa like kẹ ẹ bá wa subscribe torí eléyìí ó kọjá agbára wa kí lè àwọn wo ló ń ṣe alálógún yan fún wọn tán ní tọ́bi òṣèlú kábíyèsí lè ṣe gbogbo kinní yìí kábíyèsí is capable he can do all things ọlọ́run ti fún láṣẹ aláṣẹ ni kí ló dé awuyewuye yìí ọlọ́run máa yẹ kán ṣe èèyàn léṣe kábíyèsí ẹ wá nǹkan ṣe sí o ẹ ṣẹ́yìn èèyàn wọn tẹ̀fí tẹ́tí sí wọn ọlọ́run á lè bá ṣe kábíyèsí ṣe gbogbo ogun wàhálà ìdá wọ́n dẹ̀ máa ṣe staff yìí asian staff yìí wọ́n dẹ̀ máa rí lọ́nà àrà lọ́nà ìyá ni wọ́n máa rí tó bá dẹ̀ ti dé tó bá rí àwa náà la máa bá yín àwa náà lè gbọ́ lẹ́nu ẹ ṣé o bẹ ṣe ń tẹ́tí sí wa bye.